You are watching My Naija TV. Ama ballo bibe ili sayluni nasr Muhammad bayuni ya la safa wal urfani ahla diyari samani ahla al-taribi samani أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على من مدت عليه البلاغ رواقه صلى الله عليه وسلم وما مدت عليه الفصاحة نطاقه صلى الله عليه وآله آمين. Gbogbo àwa tí a bá mọ̀ pé ayé oríire láwa yìí tá a sì fẹ́ kóríire náà tẹ̀lé wa lọ́lé ká pariwo Ọlọ́run pé Allahu Akbar. Allahu Akbar. Àti àtàrà Ọlọ́run a kí ọ̀gá wa àgbà Anabi Muhammad sallallahu alayhi wa sallam nínú ọgbà bàbá mi Agboola la wà. Sallallahu alayhi wa sallam. Ó sì dájú pé ó ń sẹ́lá Muhammad káyìtá nìyẹn. Sallallahu alayhi wa sallam. Ó dájú pé Ànábì ń bẹ láàyè yìí. Sallallahu alayhi wa sallam. Bí wọn náà bá wá fẹ́ jèrè láyé bá ń yòbó sí Ọlọ́run dáadáa. Sallallahu alayhi wa sallam. Mutatara Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Bàbá mi Maulana Amirul Jaysh ya Rabbi ya Ghaffar Ighfir li abdika ya haya salati ya Rabbi ya Ghaffar. Ẹ bá mi wí. Ya Rabbi ya Ghaffar Ighfir li abdika ya haya salati. Kò bá dùn mọ́ mi kí gbogbo àwa jàmá ká bá mi wí dáadáa. Mufassimun. Káwa ní rántí ìjọ tí wọ́n bò wá mánú kòtò. Làkàdíjà kùn lè láfi tí wọ́n ń tọrọ fún wa ń gbà tá a wà láyé yóò di kúlíwà Allahu bákan bá mi wí dáadáa ya Rabbi ya Ghaffar ya
ربي يا غفار اغفر لعبدك يا حيا صلاتي يا ربي يا غفار يا ربي يا غفار اغفر لعبدك يا حيا صلاتي بسم الله قل هو الله بسم الله الرحمن الرحيم والله احد الله الصمد آمين mo kí àlùfáà wa àgbà tí wọ́n kó gbogbo àjọ lónìí. salamun alaykum sunnatun nabawiyyatun. àpẹẹrẹ àwọn ẹni ọlọ́run àti rí lára yín bá ti dé. salamun alaykum sunnatun nabawiyyatun. ọba tó ṣe yín ní gíláàsì ìdùnnú fáwọn tànà àmọ́ mà sọ òkò àṣìṣọ òkò tí wọ́n máa jù sí gíláàsì ìfẹ́ tó dáa ọba mi ò ní já wọn ọ̀tá orí ìjùlù. salamun alaykum sunnatun nabawiyyatun. bẹ́ẹ̀ a bá sàmì fún wọn yóò rí bẹ́ẹ̀ fóun náà. ijabatu fardun ala kulli muslimin. mo fi ti yín mo fi kí gbogbo ẹ̀yin bàbá tẹ́ wà níkàlẹ̀. salamun alaykum sunnatun nabawiyyatun. àfáà bàbá wa Jundullahi mo kí yín púpọ̀. sunnatun nabawiyyatun. ọ̀rẹ́ mi àjò mo kí ọ púpọ̀. sunnatun nabawiyyatun. mo tàtàrà gbogbo àwọn bàbá mo kí ẹ̀yin Rijalullahi. sunnatun nabawiyyatun. mo kí àwọn ọmọ kéwú lọ́kùnrin lóbìnrin. sunnatun nabawiyyatun. mo kí ẹ̀yin olólùfẹ́ lọ́kùnrin lóbìnrin. sunnatun nabawiyyatun. mo wá darí kíkì mi sọ́dọ̀ ẹ̀yin ìyá mi ó débẹ̀ ó dẹ̀rọ̀ bí bàbá mi ti máa kí yín nù. sunnatun nabawiyyatun. wọn á ní gbogbo téèyàn bá léwulẹ̀ kó ní tí ò bá lẹ́yìn ìyá wa àbújẹ́ jẹ́kọ̀ ègbó ní. sunnatun nabawiyyatun. gbogbo tó tara yín jáde léṣu ọmọ ẹ̀ ní masari wọn. sunnatun nabawiyyatun. ijabatu. adúrú àdúrà ńláńlá tí mo ṣe fún yín ẹ wá sàmì dáadáa. ijabatu. fardun ala kulli muslimin. ẹni bá máa pé lónìí tá a wà nínú ọgbà bàbá alálùbáríkà yìí òun mú orin lọ lé ní kó yóò bá ànábì lẹ́ẹ̀mẹ́ta. salamun alaykum sunnatun nabawiyyatun. ijabatu. fardun ala kulli muslimin. mo tàtàrà gbogbo àwọn tí mo kí bàbá mi Olúrẹ̀mí bàbá mi ìjọ náà ní bí àná yìí nínú ọgbà yìí náà ni tí bàbá mi Maulana Amirul Jaysh Allahu ta'ala anhu. tá a wá ó ti lé ní ọdún mẹ́ẹ̀ẹ́dógún báyìí tí haraka ilmiya ti ń gbóná fẹ̀lifẹ̀li láàyè yìí bàbá wa náà lọ́lọ́ wá sẹ́kù títí dòní ikú òjijì ọlọ́run má fi pa bàbá wa Gbọ́lá. Àmín ya Allah. sàmì dáadáa. Àmín ya Allah. فإيكم يا شيخنا البطريفي حييكم يا بيامد
inú ọgbà Darul Falahi àfi kó gbẹ ìyẹ́ dáadáa níwájú àwọn tí wọ́n mọ nǹkan. Huyikum ya Shaykhana al-Idrifi Musa Agbola Sahibul Hanifi Musa Agbola Sahibul Hanif. Huyikum. Gbogbo àwọn ọmọ kéwù ni kẹ́ ẹ bá mi wí. Bẹ́ẹ̀ bá fẹ́ gbé àlùbáríkà kó yín àyè lóru òní. Huyikum ya Shaykhana al-Idrifi Musa Agbola Sahibul Hanifi Musa Agbola Sahibul Hanifi wa anta shamsu tushriqu dhulama'i anta ka Yahya fahidul mi'ta'i anta ka Yahya fahidul mi'ta'i shimatukum tilawatul Qur'ani tuhil wara bil ilmi wal ihsani tuhil wara bil ilmi wal ihsani. Tìmọ̀tìmọ̀ ni bàbá mi Yahya Agbola. Huyikum ya Shaykhana al-Idrifi. Ṣé ká máa wò suratan haibatan jalalatan harakatan sakanatan. Ya Shaykhana al-Idrifi Musa Agbola Sahibul Hanifi. Musa Agbola Sahibul Hanifi. Shimatukum. Wọ́n náà máa bá àwọn àfáà tiẹ̀ ti rí. Shimatukum. Bí bàbá ti wà látàrí ìmọ̀ye ọdún náà ni wọ́n wà títí dì sí. Shimatukum tilawatul Qur'ani. Kò sí tó jẹ́ kí bàbá máa dá kí wọ́n máa dá ní gbogbo bí n bá pàdé wọn Mọ́kà èmi á tún lọ abẹ́ tẹ́ǹtì wọn yìí tún máa lọ kéwù ni. Shimatukum tilawatul Qur'ani tuhil wara bil ilmi wal ihsani. tuhil wara bil ilmi wal ihsani. Dama'azukum rabbi madal azmani bisuratil kawthari wa rahmani bisuratil kawthari wa rahmani. Dama'azukum rabbi madal azmani. Bàbá wa Agbola ọlọ́mọbẹ̀yìn lọ́wọ́ wa láíláí. Dama'azukum rabbi madal azmani bisuratil bá fẹ́ sọ̀rọ̀ lóga ìbẹ̀lẹ̀ bí yẹ̀pẹ̀. Dama'azukum rabbi madal azmani. Bá fẹ́ sọ̀rọ̀ gbogbo tí ń jẹ́ gbogbo tí ń jẹ́ gbogbo tí ń jẹ́ Dama'azukum rabbi madal azmani bisuratil kawthari wa rahmani. Bisuratil kawthari wa rahmani. Bisuratil kawthari wa rahmani. Akalamu inda ahli nuhati yakhtalifu aw yutakhalifu tamama inda ahli lugha. Wa anta shamsun tushriqu dhulmai. Bàbá wa Agbola ọlọ́mọjà wa ìtì. Anta ka Yahya fa'idul mi'ta'i. Anta ka Yahya fa'idul mi'ta'i. Allahu akbar mẹ́ta láṣẹ. A gbọ́dọ̀ wá bàbá yìí tì. Àmín. Àti ìsopọ̀ Mọ̀lánà Amiru Jésì tán títí dì sí. Bàbá wa Yahya
Musa Agboola. Ọlọ́run jáde yín pé. Amina. Kẹ́mi ọ̀la yín ó kù. Amina Allah. Béèyàn bá rí yín tó wọ́n mọ̀ wòyàn tó. Ọba tó dá yín dáadáa, gbogbo díngẹ̀ rẹ̀ kú òjijì kò ní sọ̀rọ̀ nínú ilé wa. Amina Allah. Ẹ bá ní Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Iná àti iná ọyọ kan láṣẹ fún bàbá bẹ́ẹ̀ bá nà ká ìrì ọyọ kan síyàn gbogbo mẹ́sẹ̀sán yòókù tèèyàn náà ni. Pẹ̀lú ọmọ òkèlíkẹ́ ẹja ké bẹ́ẹ̀ bá ké bẹ́ẹ̀ gbogbo tí ń yé ọ̀tá rẹ̀ ọlọ́run ó bá wa bẹ̀ wọn lẹ́yìn. Bismillahir Rahmanir Rahim inna a'tayna. الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر. Ẹ bá pariwo ọlọ́run. Allahu Akbar. Tọ́pìkì tí wọ́n fún mi òun náà ní kí ni tí ń gbé obìnrin kó nílé ọkọ tó bá kà wá. Ẹsẹ̀ àwọn fáǹsì mi gbẹ̀yà tó bá kà wá. Ẹ̀yin ìyá wa ẹni náà ẹni lọ́rọ̀ yìí kan lónìí. Wọ́n ní kí ni ń gbé yín kúrò nílé ọkọ. Ètò ń gbé yín kúrò nílé ọkọ. Òun náà ní àìní sùúrù. Ètò ń gbé obìnrin kúrò nílé ọkọ. Òun náà ní ojú kòkòrò. Ètò ń gbé obìnrin kúrò nílé ọkọ. Òun náà ní àìnítẹ̀lọ́rùn. Ó pọ̀ bẹ́ẹ̀. Àmọ́ bá lọ bí pé ra'aytul hamma fi dunya kathirun. Ra'aytul hamma fi dunya kathirun. Wa aktharuha yakunu minan nisa'i. وأكثرها يكون من النساء. رأيت الأمر Hamma ni obìnrin. رأيت الأمر Ẹlòmíì ò ní tó fẹ́ wá sọ, ó jẹ́ kí ló fẹ́ wá sọ. رأيت الأمر Ọ̀dọ̀ bàbá mi yáyà gbọ́ láti mú wa tìmọ̀tìmọ̀ sí ni wọ́n. رأيت الأمر Ràáyé fi ló máa dé màbùnú ìjọ alásùkòrè. رأيت الأمر Yìí ti sọ̀rọ̀ ẹni bí dọ̀bí yúrọ́ fún ìlú Tàhálíkì. رأيت الأمر Káàbẹ̀ yóò máa jẹ́ fáìlì. رأيت الأمر Hamma ò máa jẹ́ maf'ulun bihi mansubun bi fathati zahirati. رأيت الأمر في الدنيا كثيرا وأكثرها يكون من النساء. وأكثرها يكون من النساء. Ẹ̀yin ìyá wa ẹni náà. Dá mi lóhùn. Dáhùn dáadáa. رأيت الأمر في الدنيا كثيرا Àfààní mo rí ìbànújẹ́ ọ̀pọ̀ láyé. في الدنيا كثيرا Ìbànújẹ́ pọ̀ láyé. في الدنيا كثيرا وأكثرها يكون من النساء. وأكثرها يكون من النساء. Àbẹ́yìí tí fi pọ̀ jù nínú ìbànújẹ́ tí ń bẹ láyé tá a wà bẹ̀ yìí. Ẹ̀yin obìnrin lẹ́fà á wò. وأكثرها يكون من النساء ولا تأمن لأنثى قد يوما. ولا تأمن لأنثى قط يوما. ولا تأمن لأنثى قط يوما ولو قال
àfààní má gbọ́kàn lóbìnrin. láta àmàn. níjọ́ kan. lè ó ta àkọ́jù yẹn wá. obìnrin. láta àmàn lè ó ta àkọ́jù yẹn wá. yàtọ̀ sí yá mi obìnrin. lè ó ta àkọ́jù yẹn wá. ọ̀nà ẹ̀ má gbọ́kàn lé wọn o. wàlá ó bá láti. kódà tóbìnrin sọ pé. nazali tu. obìnrin sọ̀kalẹ̀ láti sánmà. bìnnà sàmáì. obìnrin rí àti sánmà mo ti sọ̀kalẹ̀. wàlá. lẹ́nu àti sánmà mo ti sọ̀kalẹ̀. ẹ má bà wá gbọ́ o. wàlá ń kọ́ láti nazali tu bìnnà sàmáì. la tamananna ila nisa'i wala tazid bi uhudihinna fadluhunna wa subutuhunna muhallatun bi furujihinna. لا تأمنن إلى النساء ولا تزد بعود إلا. má fẹ̀mí tóbìnrin ìwọ ọkùnrin sọ̀ǹdọ̀bọ́lì ọkùnrin ọwọ́ àjọ parabalẹ̀ ìwọ sọ̀ǹdọ̀bọ́lì ọkùnrin adìẹ gà lálẹ́. لا تأمنن إلى النساء. gbogbo píntò ní atm rẹ lọ́dọ̀ gbé fún ìyàwó rẹ èyí rẹ ti dàrú. لا تأمنن إلى النساء má gbára lóbìnrin. ولا تزد بعود إلا. àdéhùn tóbìnrin bá ṣe fún ẹ tó ní I love you láàárọ̀ tó bá lẹ́nu mi tó dájú tiẹ̀ lọ lọ́sàn-án yóò tún lóun tún lọ́ọ̀fù rẹ̀. ولا تزد بعود إلا. ẹ̀rí tí mo bẹ̀rẹ̀ sí wọn. ولا تزد بعود إلا فبدا. ẹ̀yà fún àgbẹ̀bí ni. ẹni tí ń bá rí tí ń bá kájọ òun ni ọ̀dà náà rẹ̀. ولا تزد بعود إلا فبدا. ẹ̀gbọ́n kéwù ó ní fardauhunna wa sukutuhunna muhallatun bi furujihinna. fardauhunna obìnrin bá ń yọnu. وسكتهن obìnrin bá ń bínú tí ń yọnu ibi abẹ́ náà lẹ́ẹ̀tì mọ̀. معلق بفروجهن فبداهن. ọ̀gbọ́n kéwù ni فبداهن. a máa jẹ mọ́sàlẹ̀ tẹ́tí ní àìkú jẹ láàrin sùn. فبداهن. lọ́dà àwọn oníbàárà àtàwọn ní àdìgí sí ara tó afdalu min al-dinayati wal dinayatu afdalu min at-tasrih. àfi tí wọ́n ṣẹ́jú àlùbáríkà wọn mi náà. فبداهن وسكتهن معلق بفروجهن. bọ́bìnrin bá ń yọnu ń gbé láti mọ̀. معلق بفروجهن. ibi tìbí náà ni. معلق بفروجهن. ń bá yọnu orí yẹn máa ní dàlí wọ̀nyí. معلق بفروجهن. dàlí wọ̀nyí. دليل. bèbí sweet. ìyọnu معلق بفروجهن. ó fẹ́ fún ọṣẹ gbà náà nù. فبداهن وسكتهن. فروجهن. bọ́bìnrin bá sì ń bínú tí ọ̀fẹ́ fún ọṣẹ ibẹ̀ bí abẹ́là ló ti mọ̀. معلق بفروجهن. يبدين ودا كاذبا ولقد خشع ثيابهن. يبدين هدى كاذبات. gbogbo obìnrin láyé gbogbo ẹ̀kẹ́ wọn àṣàrọ́ ni. يبدين هدى كاذبات. bọ́bìnrin bá lè kúrọ́ púpọ̀ kò ní lè gbé ilé ọkọ. يبدين هدى كاذبات. ọ̀dàlẹ̀ lóbìnrin. هدى ọ̀dàlẹ̀ ni wọ́n. كاذبات. ọ̀dàlẹ̀ ni wọ́n. هدى كاذبات. àwọn ẹlẹ́kọ̀ọ́ wọ́n pín obìnrin sí mẹ́ta. ṣe fẹ́ gbọ́. يبدين هدى كاذبات.
obìnrin sí mẹ́ta ni wọ́n bí wọn sí. Àkọ́kọ́ ń bẹ̀ ìmúra àtúnláka kí ni wọ́n bẹ̀? Ìmúra àtúnláka bàbá mi bí n bá débẹ̀ ọ̀nà mi ní tó fẹ́ kí n fún mi. Ìmúra àtúnláka. Àkọ́kọ́ ntí wọ́n bí obìnrin sí obìnrin tiẹ̀ dandan. Ìwọ náà mọ̀ bóyá obìnrin tiẹ̀ ní bẹ́ẹ̀ lórí rẹ̀ nísì àbí èso obìnrin rẹ̀. Ọmọ obìnrin tiẹ̀ ní bẹ́ẹ̀ lórí rẹ̀ àbí kì í ṣe obìnrin rẹ̀. Ìmúra àtúnláka obìnrin tiẹ̀ obìnrin kejì takun tí wọ́n pín wọn sí. Ìmúra àtúnlẹ̀ àlẹ́yìká obìnrin tí èsè tiẹ̀ tí ń bẹ nù lé rẹ̀ obìnrin méjì. Ìmúra àtúnlálàkà wàlá àlẹ́yìká obìnrin tí èsè tiẹ̀ tí èsì tún ṣe tẹ̀ lónìí. Mẹ́ta tí wọ́n pè àwọn obìnrin sínú ni àmàlẹ́tìlákà òye obìnrin tó jẹ́ tiẹ̀. Obìnrin tó jẹ́ titi ẹ ti ń bẹnu lé rẹ̀ hiya fa hiya shabatun jamilatun latifatun lamuya arifu harijalu kabulaka. Obìnrin tí jẹ́ obìnrin titi ẹ gangan òun lóbìnrin tó ṣe pé wọ́n mi fataha rẹ̀. Ọkùnrin tó yẹ hànà mẹ́yà. Lábẹ́yẹ nípò àwọn ìjà lọ́kọ́bùlákà. Obìnrin tiẹ̀ náà ni ọ̀dọ́kùnrin mi mọ̀ síwájú tiẹ̀ wọ́n náà ló bẹ̀rẹ̀ ayé rẹ̀. Irú obìnrin bẹ́ẹ̀. Rajulaka. Tó bá rí dáadáa lọ́dẹ̀dẹ̀ rẹ̀ Hamidat yóò dúpẹ́ fọlọ́wọ́. Tí n bá ń rí jẹ nínú ilé rẹ̀ yóò dúpẹ́ fọlọ́wọ́. Obìnrin ti tiẹ̀ gangan ti bẹ̀ nínú ilé rẹ̀ tó bá kù díẹ̀ káàtó fún ọ sákàràtì kò ní tú àṣírí rẹ̀ jáde. Yóò bo àṣírí rẹ̀. Gbogbo obìnrin tí ì bá bo àṣírí ọkọ rẹ̀ yóò padà jáde ilé ọkọ náà. Fọdùmọ́rù ọ̀nà máa zọ òkúta ọ̀nà fọ àlàkùn bí fúnmọ́ òjò ńlá. Obìnrin kejì. Ìmúra àtúnyẹ àlẹ́yìká obìnrin tó ṣe pé ilé ọkọ kan ló wà tẹ́lẹ̀ tó ti bímọ ń bẹ̀ àmọ́ òní kátàlí tó yanjú lọ́wọ́ èyí àwọn afáà ló bá wí òní kátàlí àgbákò lọ́wọ́ tó fi gba ìyàwó níyàwó máa gba ìyàwó níyàwó tó o bá rẹ́rìn láàárọ̀ tó fi gba ìyàwó níyàwó ó padà sun ẹ̀jẹ̀ lọ́sàn. Gbogbo nǹkan ló gbé olójú ẹlòmíì ò sì ní kátàrí tìbí náà lóní. Tó bá ju sí kóló wọn báyìí yóò máa hàn bí káyì. Fàgídọ́rù ọ̀nà wà zọ òkúta ọ̀nà. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi gba ìyàwó níyàwó láyé náà ni. Fàgídọ́rù ọ̀nà. Bọ́ọ̀bá mọ 10,000 fi tẹ ìyàwó níyàwó fẹ̀yìn rẹ̀ kanlẹ̀ 50 naira ni wọ́n fi ti ẹ̀yìn ìyàwó jẹ́ kanlẹ̀. Fàgídọ́rù ọ̀nà wà zọ òkúta ọ̀nà. Ọmọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa bọ́ dúdú lẹ̀ púpọ̀. Mọ̀ àlàkùn bí fúnmọ́ òjò ńlá. Ìwà àfa okúdùn ń bẹ púpọ̀. Yàgò dìyàwó. Bọ́ọ̀bá ti rí ìyàwó níyàwó báyìí bí yóò máa dàrú. Àgbàlá sàlátù. Àwọn tó bá pẹ́ lónìí báwọn máa gbé wọn máa lọ fojú sùn. Máa fojú sùn wọn, wọ́n ṣe bẹ́ẹ̀ fọmọ tiẹ̀ náà. Ìyàwó obìnrin kejì, òun náà ní obìnrin tó ṣe pé kìí ṣe tiẹ̀ ọgbà lọ́wọ́ ẹni ẹlẹ́ni ni. Irú obìnrin bẹ́ẹ̀ bó bá rí problem lọ́dọ̀ rẹ̀
yóò padà kú nínú ilé rẹ̀ yóò lọ ọ̀dọ̀ ẹni padà. obìnrin kẹta tí wọ́n pín wọn sí imra'atun laka wala alayka obìnrin tí èsè ti kèésì tẹlumi òun náà kún lé ọkọ ó sì bímọ ìyàwó wa kó ọmọ síbòmí gbogbo tí máa ń rí lọ́dọ̀ rẹ̀ sọ̀rọ̀ àgbẹ̀ sọ̀ǹgọ̀ bọ́ ní ọ́ gbogbo tí máa ń rí lọ́dọ̀ rẹ̀ yóò tún máa kó látọ̀dọ̀ ọkọ rẹ̀ yóò máa lọ náà fún àwọn ọmọ tí èsè wọn ló bí fún tó bá wá rí oore yóò ní tàǹfẹ́ náà ni agamanohi tàǹfẹ́ náà yé ni àmọ́ bá rí ìdàkejì nínú ayé lọ́dọ̀ ọkọ rẹ̀ yóò ní kódà ọkọ tá a sílẹ̀ gan-an ó yá ju olóyìnbó ara rẹ̀ yìí lọ. bàbá mi ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ní o àfa kan ní ó ní ìyàwó yìí bẹ́ẹ̀ nulẹ̀ rẹ̀ ìtàn wa sáfẹ́rẹ́ ìkan nínú obìnrin mẹ́ta yìí ní bẹ́ẹ̀ nulẹ̀ rẹ̀ ìtàn wa sáfẹ́rẹ́ ká ní wọ́n máa fi bíi 2000 wọ́n a máa fi ṣebẹ̀ nínú ilé àfọwọ́rí 2000 fún àbá àwa fún ní 500 pẹ̀lú ọmọlẹ́jì rẹ̀ concussion ní ọjà jẹ àwọn ẹja kúmọ̀dìjú àwọn àgbàpọ̀ ọjà mẹ́lẹ̀ ẹjọ́ ògbó èkó gbogbo àwọn ẹja àgbàpọ̀ ọ̀rẹ́ ẹja ní orí kó káfíìsì jẹ mọ́ ọ̀pọ̀ wa fún ní 500 ó jáde ó lọ ọjà ìgbà tí ó dọ́jà ló bá rí alápàtà ọkọ̀ tó ti fẹ́ rí tẹ́lẹ̀ káàbá tó fẹ́ ẹ máa wọ ọlọ́run ọba ńlá ẹ̀dá ní ìhun àgbà ọlọ́run ní ìhun ribiribi abalápàtà wa ni ojú rẹ̀ mọ̀ tó yé tébù púpọ̀ gbogbo ẹ̀ ṣètò ó tún kù ń bẹ̀ fà àfa àwọn agbọ́kọ̀ rẹ̀ ló kú dáadáa ni ọ̀nàwó sojú yìí púpọ̀ ọ̀nàwó kankan sojú ẹ̀dá kòtò ní ọlọ́run ẹ̀kọ́ ni gbogbo wọn tó ń ṣe jàmbá lẹ́yìn ọkọ rẹ̀ ọwọ́ ló ń jèrè ọmọ ò lè jèrè ọmọ. àìdùnnà àtàbí dùnìyà kàbí rọ̀. kìí ṣètò òdodo ni ntọ́kọ rẹ̀ ti kówó lé ti sábìsì rẹ̀ o tún lọ tẹ́lẹ̀ fẹ́ lómi. àìdùnnà àtàbí dùnìyà. ògiri yóò padà ya ni ọjọ́ kan. bí dùnìyà kàbí rọ̀. àfa ní kí ló wá ṣe lọ́jà alápàtà ó ní kí ló wá ṣe lọ́jà. ó ní òun ara nǹkan ọbẹ̀ ni àmọ́ ọkọ mi ò rówó gidi fún mi. ó ní àyẹ́n èmi yóò gbé ẹran fún ọ yóò gbé ẹran 5,000 fún ọ yóò sì tún fún ọ 5,000 àmọ́ wọnú lébọ̀ lọ́fẹ̀ẹ́ nìkan lẹ̀. ń gbọ́ obìnrin gbọ́ bẹ́ẹ̀ ẹ̀yin obìnrin ẹlò ní tẹ́lọ́rùn. àìdùnnà tó bá yẹ pé gàárì ló ń mú nínú ilé tó sì yọnu sí àṣẹ tọmọ rẹ gbà láyé kò ní tó tẹ ẹnikẹ́ni kankan ò ní tó. àmọ́ bí dùnìyà kàbí rọ̀. àbábọ̀ wọn ṣe jàmbá lẹ́yìn ọgbọ́n téèyàn bá gbọ́ngbọ́ngbọ́n yín gbọ́n orí lọ́fẹ̀ẹ́ dání àmọ́ àgbọ̀ téèyàn bá gbọ̀ yóò fa gbogbo orí wa. ó fẹ́ yín rẹ̀ kan rẹ̀ ó ti fẹ́ yín rẹ̀ kan rẹ̀ ọlọ́run bá sáà mí sí. òpin ìrànlọ́lé àfáà náà ṣe tiwọn gbogbo ẹ̀ papọ̀ nígbà tí ó bímọ ó bí méjì bó ti bí méjì ọba ńlá ọba buhaya ọba tí ó sì mú rẹ̀ láyé. ní ahùn mọ̀mọ́ ẹ̀rí ìdálẹ́ wọn rí tútì mú ẹ̀rí dáná ń tẹ̀sẹ̀ wọ́tẹ́sí wìlú ń ta mímọ́ ń tẹ̀sẹ̀ wọ́tún ìzú mọ̀ ń tẹ̀sẹ̀ wọ́tún zílù mọ̀ ń tẹ̀sẹ̀ بيدك الخير بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار
وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق ما تشاء بغير حساب. wọ́n dàgbà díẹ̀ táyé òun ṣiṣẹ́ àbá ẹ máa lọ lè déwú dáadáa káyìndé ilé òkú kọkí ládùúgbò ẹ̀jẹ̀ rù yìí táyé a máa lọ mọ́sálásí dáadáa káyìndé bí àwọn ẹ̀rẹ̀ lẹ́yìn ládùúgbò lọ́yọ̀ dúnmù rẹ̀ lọ́wọ́ ìṣẹ̀ṣẹ̀ ali wọn fi wá pa amájọ kan wọn sì lù wọn sì pa. lọ àìkúrò àmà. ṣé wọn náà mọ iye ọmọ àlè tí bẹ́ẹ̀ lórí. wọ́n lọ dá wọn mọ̀ wọ́n lọ mọ̀ wọn ọmọ ẹni tó bí fún. gbogbo ẹ̀ pátápátá ilẹ̀ náà ní ọ̀padà jẹ kó wá. lọ àìkúrò wá ní bẹ̀rù ọlọ́run fẹ́rù ọ̀rá ní bẹ̀rù ọjọ́ kan tí gbogbo wa tá a wà ní òhùn níwájú Ọlọ́run tí wọ́n máa wá fi fọ́tò rẹ̀ hàn fọ́tò táyé yìí apẹ̀lẹ̀ àlùkìyámà náà àti rí látàyè bá mi ẹ lọ wọ ní Facebook wọn atú àṣírí ẹlòmíì síbẹ̀ apẹ̀lẹ̀ àlùkìyámà pátó wá ní ọjọ́ pé ní àlùkìyámà kó ti tó tí wọ́n wá fi ọ̀sẹ̀ sí ẹ̀sìn tó ju ẹ̀sìn lọ bí má gbé nínú wa rẹ ẹlòmíì sì ní lọ́kàn pé mo sì máa padà kọ́ bàbá alágbájá ni ń padà kọ́ nìṣẹ́ ìyá yìí pọ̀ ta ló sọ fún ọ pé mi tó ń lọ wọn ò ní dùnú mọ́ ọmọ yẹn dúró tì ẹ sì dúró tọ́ lọ́rùn ó lè má da lónìí bàbá dọ̀la yóò padà da látara ọmọ ẹwù àwa àwọn ìyá wa wọ́n ní nígbà tí dàgbà níjọ́ mi ẹ̀kọ́ tí wọ́n fún wa ni wọ́n ní ẹ̀kọ́ tí wọ́n pò fún wa tí wọ́n yẹ ọyàn ní oṣù ní sẹ́yìn nígbà tí wọ́n rí nǹkan gidi jẹ wọ́n máa ń bẹ̀rẹ̀ ayé nísìnyí wọ́n ń jẹ gbogbo nǹkan nísìnyí àbí wọ́n jẹ. ẹ bá kò torí Ọlọ́run sùúrù ó dọ̀rọ̀ yín sùúrù gidigidi ó dọ̀rọ̀ yín ẹ̀yin yá wa Ànábì Muhammad Ànábì yóò kó pẹ̀lú àwọn sàhábẹ́ńjọ kan Ànábì wọn sọ fún Ànábì wọn ṣe wá sí fáwọn obìnrin bá ti dòkó iná ni Ànábì ní yá ma'shara nisa àsopọ̀jùlọ alaykunna bil istighfari was sadaqa fa inni ra'aytukunna akthara ahli an-nar qalat imra'atun ma lana ya rasulallah wa qala tukthirna al-la'na wa takfurna al-ashira. Ànábì ní ẹ̀yin yá wa ẹ̀yin obìnrin mo ní tẹ́ pẹ̀lú nínú náà ẹ pọ̀ alaykunna bil istighfari was sadaqa ẹni ká astaghfirullah àkọ́kọ́ nínú tẹ́ máa ṣe obìnrin kan bá ta pẹ̀lẹ́ ẹ̀ síta ní máa ń gáàsì wájú Ànábì bí wọ́n lànà ya Rasulallah kí ló dé ẹ̀yin oṣù Ọlọ́run ẹ̀sìn tẹ́ máa hánà fún wa kí ló dé tẹ́ náà alákọ̀ọ́dù nínú náà Ànábì ní bẹ́ẹ̀ ni Ànábì ní tukthirna al-la'na wa takfurna al-ashira nǹkan méjì tẹ̀ ẹ̀ ṣe ti bí Ọlọ́run nù òun ni pé kí appreciate nǹkan ọba ṣe fún yín èpè yìí sì ti pọ̀ jù obìnrin yìí ọmọ èébú ọkọ rẹ̀ kú débi pé dèbí ara rẹ̀ ní òsè àníwọ̀ obìnrin gbọ́ǹkà yìí lórí ọkọ ló sì gbọ́ǹkà lóko yìí sùúrù lọ́wọ́ wa bàbá fẹ́ kí ìlú ọmọ mọ́ni lọ́kàn kó kó ní ọkọ torí bí tó ń lọ ọmọ bí tí kò ọmọ bí tó ń lọ ọlọ́wọ́ wọlé adé Muhammad yóò wọlé bàbá mi Yahaya Musa Agboola ọlọ́run Musa bá ṣàlékún ẹ̀mí gígùn fún bàbá mọ̀mídùnà mọ̀rísìdùnà lillahi àṣeyọ Ibrahim àbúdá. ẹ̀dá bàbá mi yàrá mọ̀mídùnà mọ̀rísìdùnà lillahi
معبد الله. mo fẹ́ fi ṣe tawasulu káfí pé ẹni ṣéwì Ibrahim Inyas ẹ̀rù dáadáa. Namiduna murisiduna lillahi aṣẹ́yìnbó ìbẹ̀rẹ̀ ìmọ̀ àbúdá ẹ̀bá namiduna murisiduna lillahi aṣẹ́yìnbó ìbẹ̀rẹ̀. Stay tuned for more interesting programs on My Naija TV.